Hello, sir. Hello, sir. Hello, sir. Ẹ mà káàsán, sir. Yes, sir. Mo gbọ́ wípé Sunday Igboho wọ́n ṣe àbẹ̀wò sọ́dọ̀ yín. Bẹ́ẹ̀ni, sir. Ṣé wọ́n bá yín? Bẹ́ẹ̀ni, sir. Kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Nǹkan tí wọ́n débẹ̀ wọ́n kàn ní àwọn wá wọ̀nù Seriki ni. Ta ni mo Pé bá àwọn sọ̀rọ̀? gbọ́ pé Ìmìyẹ́tì Allah ni. Ok. Orúkọ yín torí mi ní tí ẹ ti gbàgbé. Saliu Ibrahim ni orúkọ mi. Ok. Ẹ tẹ̀ wájú. So wọ́n dé wọ́n wá bá wa níjọ́ Friday tó lọ. Wọ́n dẹ̀ ní pé àwọn wá wọ̀nù Seriki ni. Báwọn gbọ́ pé kidnapping ṣẹlẹ̀ ní Ìbàràpá. Wọ́n ń pa àwọn èèyàn pé wọ́n wá fún Seriki ní ọjọ́ méje láti páàkì ẹrù wọn kúrò ní ìlú Ìbàràpá nílùú gangan. So Seriki dẹ̀ fẹ́ dá wọn lóhùn pé káwọn náà sọ tí wọn ọ̀dẹ̀ lísìn sí wọn pé káwọn náà tiẹ̀ sọ tí wọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o báyìí ni nǹkan táwọn mọ̀ nípa ìdílé nǹkan táwọn kọ̀ wọn lísìn àwọn ọmọ tí wọ́n ṣàkó wá wọ́n bẹ̀rẹ̀ sí fẹ́ máa bá àwọn ọmọ wa jà. So ibẹ̀ ariwo ṣàpọ̀ ń bẹ̀ wọ́n ṣàlọ wọ́n ló wọ́n kúrò lọ́dọ̀ wa wọ́n lọ. Wọ́n láwọn ọmọ yín kan pé wọ́n kó ìbọn jáde pé nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ sà. Sunday Igboho wọ́n gba ìbọn lọ́wọ́ àwọn ọmọ yín tí wọ́n fẹ́ yìn wọ́n bá. Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó jẹ́ tí ó bá jẹ́ wípé ṣe bí ẹni tó fẹ́ wá ẹni tó ṣáájú wọn wá ẹni tó jẹ́ ọmọléwu tó jẹ́ jábélé ẹni yẹn èèyàn wa ni. Àbúrò mi gangan ó ti fún ní ẹ̀sẹ̀ to the Chairman local government on special duty ó ti fún orí. So ẹni tó jẹ́ pa mọ̀ kí ni wọ́n máa fi gbébọn jáde ta ló níbọn ní ọ̀dọ̀ wa wọ́n máa gbébọn jáde. bọ́ǹgbà tí à ń wò lórí social media rí tí wọ́n fìbọn hàn wá pé ìbọn tí wọ́n gbà lọ́wọ́ àwọn náà wọ́n kó wá àwọn ni kò sí nǹkan tí wọ́n kó wá àwọn náà wọ́n gbé àìbọn wá wọ́n gbàdá wá kò sí nǹkan tí wọ́n kó wá. àwọn Sunday Igboho ni wọ́n kó ìbọn wá bá yín. bẹ́ẹ̀ ni kò sí ẹni bá wọn kò sí nǹkan tí wọ́n kó wá ṣe mọ̀ àmì ọmọ bóyá wọ́n wá jà ní bọ̀ tí wọ́n sọ pé àwọn wá wọ̀nù Seriki láti lọ bọ̀ tí Seriki náà fẹ́ gbé kí ni fẹ́ béèrè lọ́wọ́ kí làwọn ṣe bọ̀ tí wọ́n ò tiẹ̀ fi wọ́n lọ́kàn balẹ̀ láti ẹ̀ ti sọ̀rọ̀ títí wọn. ṣé ẹ ti wá ń kó ẹrù kúrò ní Ìgàngán báyìí ni àbí ẹ sì máa wà ń bẹ̀? àwọn òkèrú torí àwọn òmọbi tá a lọ o àmọbi tá a lọ o. ìgbà tẹ ẹ gbọ́ pé ijọ́ méje kí ni Seriki sọ? ṣé wọ́n pé bó ṣe sọ wọ́n kàn lọ ni wọ́n tiẹ̀ sọ wọn sọ nǹkan kan wọ́n kàn lọ wọ́n lọ bẹ́ẹ̀ ni ìjọba náà là ń ké sí pé kí wọ́n gbà wá lọ́wọ́ wọn. wọ́n bá tiẹ̀ rí pé wọ́n bá rí wípé ẹnìkan wà láàrin wa tí wọ́n gbọ́ pé ó ń ṣe àìdá ó yẹ ká fọwọ́sowọ́pọ̀ tòtórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn tẹ́ ẹ bá wò dáadáa ẹjọ́ tí mo wá sí ọ̀dọ̀ yín lórí rédíò mo sọ kò sí bí nǹkan yẹn máa ṣẹlẹ̀ àwa tá a wà ń bẹ̀ yẹn fún more than 10 years more than 50 years tá a ti wà níbi tá a wà yẹn irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ tó bá jẹ́ pé àwọn àlejò tó ń wá ni wọ́n bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ó yẹ gbogbo àtàwọn onílẹ̀ àtàwa tá a pẹ́ ń bẹ̀ gbogbo wa ló yẹ ká fọwọ́sowọ́pọ̀ kájọ wò kìíní òkè ibo ló fì sí ibo la máa ṣe sí ìta ní báyìí ènìyàn wo ló dé time báyìí òkè ẹni yẹn báyìí bóyá òun ló ń ṣe báyìí. bẹ́ẹ̀ nínú àwọn Yorùbá náà tí wọ́n ń fún wọn lọ́wọ́ pé ẹ lọ lé lágbájá tó máa nàka sí wọ́n máa fún wọn ní ọwọ́ ẹ máa fún wọn níṣẹ́ pé ẹ lọ ṣe nǹkan báyìí sí ọjọ́ pé àwọn Fúlàní tí ò da yẹn náà ni wọ́n jọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Yorùbá tí ò da. nǹkan tí Sunday Igboho ń sọ ni pé wọ́n ní kẹ́ ẹ mú àwọn tó ń ṣèwà bàjẹ́ nínú Fúlàní jáde wọ́n ní nǹkan tó ń bí wọn nínú nìyẹn. pé wọ́n da sọ́bù wọn. rárá o kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ tí àwọn fún mo sọ fún yíjọ́ tí mo wá náà ibi tí wọ́n bí mi sí nìyẹn ibi tí mo dàgbà sí primary school secondary gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá ibi tí mo ní wọn sí nìyẹn mo gbọ́dọ̀ mo tún fẹ́ ọmọ bẹ̀. ní Ìgàngán. ṣe understand tó bá jẹ́ wípé wọ́n fẹ́ kí àjọ ṣiṣẹ́ fún mo sọ ní ọjọ́ yẹn náà àwọn tá a jẹ́ ọ̀dọ́ Fúlàní kọ̀ọ̀kan àtàwọn ọ̀dọ́ Yorùbá àwọn tó jẹ́ Seriki Fúlàní àtàwọn lọ́balọ́ba ó yẹ kí àjọ jókòó sọ̀rọ̀ adẹ́jọ́ ṣe security tá a jọ ṣe iṣẹ́ ìwádìí tá a máa jọ ṣe underground á jọ ṣe ni torí
torí pé kò sí ẹnìkan kódà kí ọmọ èèyàn téèyàn ń bí nínú kó máa jalè kò sẹ́ni tínú ẹ̀ máa dùn sí bí ọmọ téèyàn ń bí nínú gan jalè tínú èèyàn máa dùn sí. tó gbogbo orú nǹkan yẹn. kí lẹ wá fẹ́ ṣe kí ni ìgbáradì yín fún Friday báyìí. àwọn ọjọ́ ọlọ́run là ń wà níjọba o. bí gbogbo àwọn ilé tá a ti kọ́ síbẹ̀ gbogbo nǹkan tá a ti ṣe síbẹ̀ kí ni nǹkan tá a fẹ́ ṣe lórí ẹ̀. ṣé ẹ ti bún ìjọba àpapọ̀ gbọ́ àtijọba ìpínlẹ̀. ìjọba ìpínlẹ̀ ti gbọ́ kódà wọ́n ti rán special adviser to the governor on security láti wá wo gbogbo nǹkan àtàwọn gbogbo àwọn ilé tí wọ́n sun níná gbogbo kára tí wọ́n sun níná gbogbo yẹn ṣẹ̀dẹ̀ mọ̀ pé mo sọ fún yín jọ̀yìn pé ọ̀rọ̀ kára kò kan àwa tó bá jẹ́ pé kára yẹn ni ó bá jẹ́ nǹkan tó ń ba nǹkan jẹ́ kí wọ́n ti kára wọn ṣe problem. ṣé ẹ ti bún ìjọba àpapọ̀ náà gbọ́ ṣé ẹ ti jẹ́ ìjọba àpapọ̀ gbọ́ sí. ìjọba ọ̀dà ń pé ìgbésẹ̀ yẹn ti ń lọ gbé kí ìjọba àpapọ̀ náà gbọ́ ọ̀dà ń pé ìgbésẹ̀ yẹn náà ti ń lọ. kí lè sì táwọn fọ. ṣé ìyẹn ìjọba àpapọ̀. wọn àti mi ti gbọ́n pé wọ́n sọ̀rọ̀ kankan o. ok wọ́n nígbà tí Sunday Igboho kúrò àti àwọn ẹmẹ̀wà ẹ̀ pé ní àwọn èèyàn yín tó pààyàn bíi 4 something like that ṣé lóòótọ́ ni sáwọn. kódà gẹ́gẹ́ bí oníròyìn sá gẹ́gẹ́ bí oníròyìn ẹ lè wá síbí ẹ wá wò kò sí anybody tí wọ́n ṣáládà débi kan pa mo lè fún yín ní chairman local government number chairman local government kẹ pé kò sí single ẹnìkan ṣoṣo tí wọ́n pa tí wọ́n tiẹ̀ ṣáládà ká tó sọ pé wọ́n pààyàn gbogbo nǹkan tí wọ́n ń sọ lásán gbogbo ìròyìn tó ń ba gbogbo nǹkan jẹ́ lélẹ̀ gbogbo ìròyìn tó ń ba gbogbo nǹkan jẹ́ lélẹ̀ ẹlòmíì àwọn afọyín wọn jọ fọ́ra wọn létí wọn aládàá ni wọ́n ṣára wọn ẹlòmíì kò sí ìṣègùn wọn léèyàn 4 ti kú báwo ni wọ́n ṣe máa sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn bí èèyàn 4 kú ṣé èèyàn 4 sì lè kú láti ọjọ́ yẹn kí wàhálà máa ṣẹlẹ̀. mo ń sọ kinní kan mo máa ń sọ fún wọn pé ní ọ̀dọ̀ wa yẹn o níbi tí wọ́n ti wá yẹn o láti 1960 tá a ti wà ní ibẹ̀ yẹn kò sí ẹnìkan kan lọ wo rẹ́kọ̀dù dáadáa pé ọmọ ibẹ̀ yẹn pé ọ̀dọ̀ wa yẹn ní abúlé tá a wà yẹn o pé ó gbá èèyàn létí àbẹ́yàn kan gbá létí àbó rèpù èèyàn àbẹ́yàn kan rèpù ní ọ̀dọ̀ wa yẹn kò sírú ẹ̀. pẹ̀lú mò ń sọ pẹ̀lú evidence pẹ̀lú pé wọ́n lè pe anybody ọba àlùkò kan pé tó ọmọ Seriki gangan fúnra ẹ̀ o àbáwọn tí wọ́n jọ ń gbé ibẹ̀ yẹn o pé ìwà ìbàjẹ́ báyìí la fi mú. wọ́n lẹ́yìn tẹ́ ń gbé bẹ̀ yẹn pé ẹ lọ bíi 10,000 bó o lè rọ́ṣẹ́ pọ̀ tó bẹ̀ yẹn lábẹ́ yín. gbogbo nǹkan tí wọ́n ń sọ pátá gbogbo nǹkan tí wọ́n ń sọ pátá ọ̀rọ̀ kìíní àwa tá à ń gbé bẹ̀ yẹn tá a pẹ́ pátápátá ibẹ̀ yẹn nǹkan wà ń bẹ̀ skul wà ń bẹ̀ wọ́n kọ́ skul fún wa bẹ̀ normal skul wà ń bẹ̀ so gbogbo nǹkan sọ pé 15,000 gankan yẹn gbogbo ẹ̀ ọ̀rọ̀ lásán ni àwọn kan wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn ọba ìlú ni wọ́n gbà wọn síbẹ̀ táwa gangan mọ̀ nípa ẹ̀. ní tó sì jẹ́ Fúlàní ni wọ́n. bẹ́ẹ̀ ni àwọn Fúlàní tó jẹ́ pé àwọn Fúlàní bòròró gan tó jẹ́ pé àwa gan àwa kọ́ la fi wọ́n síbẹ̀ tó jẹ́ pé àwọn ọba ìlú ni wọ́n fún wọn nílẹ̀ because àwa ò nílẹ̀ àwa ò ní agbára láti gbà yàn síbẹ̀ àwọn ọba ìlú ni wọ́n fún wọn nílẹ̀ ibẹ̀ kódà lẹ́yìn after pé wọ́n fún wọn nílẹ̀ ibẹ̀ àwọn ọba yẹn wọ́n tún fún wọn lóyè wọ́n tún fi wọ́n joyè níbẹ̀. tí wọ́n bá ti wá dé tí wọ́n bá ti wá bẹ́ẹ̀ ni àwọn òróró yẹn wọ́n tún fi wọ́n joyè àwọn ọba tó jẹ́ ìlú bẹ́ẹ̀ ni tó ṣe àwa ṣé tí wọ́n bá fi wọ́n joyè tán fún wọn ní ìtàn fi wọ́n joyè ṣé agbára wa gan tún ká wọn tágbára àwa tí wọ́n bá nílẹ̀ ṣé agbára wa tún ká wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àwọn náà wà nú àwọn tó contribute sí irú nǹkan tá à ń sọ yìí. ok kí ni ẹ fẹ́ sọ fún Sunday Igboho báyìí? nǹkan tá a fẹ́ sọ fún Sunday Igboho ni pé Ọlọ́run ti fún wọn ní orúkọ tó dáa Ọlọ́run ò dẹ̀ ní bà orúkọ wọn jẹ́ nǹkan tí mi fẹ́ sọ fún wọn ni wípé iṣẹ́ yìí àjọṣe gbogbo wa ni because tí wọ́n bá ní pé wọ́n máa wá bí wọ́n ṣe máa wá yẹn àwọn innocent ni wọ́n máa ṣe ní nǹkan tí ò dáa tí ò ìdíyẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ wípé ní local government àbí ìlú kọ̀ọ̀kan la máa yan àwọn èèyàn bóyá ó máa wà tó jẹ́ pé wọ́n máa jẹ́ surveillance tí wọ́n máa ṣọ́ irú kíní tó ń ṣẹlẹ̀ yìí káàdì ìjọba ṣe tí Fúlàní náà wà ń bẹ̀ bóyá ìlú kọ̀ọ̀kan máa mú Fúlàní méjì a máa mú Yorùbá bíi 3 sí 4 tí a jọ ṣe ọ̀rọ̀ security yìí nǹkan tó dáa jù nìyẹn orí pé àwọn tó ń ṣe kíní gan ìgbà tí kíní ti bẹ̀rẹ̀ ẹni tó ń ṣe àìdá kò lè dúró ń bẹ̀ yóò ti sá lọ yóò ti wọnú igbó lọ́njẹ́ àndẹ́gì nìkan mo tún fẹ́ fẹ́ àìkẹ́ tó yẹ pé tí n bá ní opportunity láti bá
Sunday Igboho sọ̀rọ̀ ibì kan wà ní sáìdì ẹ̀tẹ́ bá ti kọjá ìgàngàn yẹn inú igbó ni ibẹ̀ yẹn wọ́n ń wa kùsà ní ibẹ̀ tó ti yẹn sà kò sírú ẹ̀yà kan tí ò sí mbẹ̀ yẹn. níbo lẹ pé àdúgbò yẹn. ní àdúgbò wa yẹn yẹn ó jìnnà sọ́nà wọ́n ń pè ibẹ̀ yẹn ní sáìdì àsùnnára mọ́ mo ti gbàgbé ìlú kékeré yẹn ibẹ̀ yẹn ni wọ́n ti ń wa kùsà gbogbo àwọn ọ̀daràn yẹn pátápátá ó láìkílè kó jẹ́ pé ibẹ̀ yẹn gangan ni wọ́n ti wá ń ṣe gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn because àti Yorùbá àti Haúsá àti kò sí iye Ìgbò kò sí ẹ̀yà tí ò sí mbẹ̀ yẹn. tó bá yẹ pé irú ibẹ̀ yẹn ó yẹ kí kùsà nìkan ni wọ́n wà mbẹ̀. wọ́n ń wa kùsà bẹ́ẹ̀ illegal mining wọ́n ń ṣe níbẹ̀ yẹn tó irú ibẹ̀ yẹn tí wọ́n bá ti lọ flush irú ibẹ̀ yẹn ẹ rí i pé security ó likely kó jẹ́ pé security yẹn àárín yẹn gbogbo àwọn àlejò gbogbo nǹkan rádaràdà tó wà mẹ́ ó likely kó jẹ́ pé àṣà. ẹ júwe ibẹ̀ lẹ́ẹ̀kan sí. Àsùnnára but ọ̀fẹ́gùn àsùnnára side ọ̀fẹ́gùn níbẹ̀ yẹn. Okay. so àwọn èèyàn wa ò dẹ̀ sí ń bẹ̀ yẹn but àwọn Fúlàní kọ̀ọ̀kan tó yẹ báwa gùn mọ̀ wọn torí àwọn Fúlàní Nàìjíríà bí nǹkan náà wá síbẹ̀ àwọn náà wá ń wa kùsà ní ibẹ̀ yẹn. so irú ibẹ̀ yẹn bí wọ́n ṣe ti kára yìí tán bá lè ti irú ibẹ̀ yẹn náà pé kọ́ máa ṣiṣẹ́ níbẹ̀ yẹn security àwà gbogbo kíní yẹn náà kò lè sírù ibẹ̀ yẹn. ok ṣùgbọ́n torí àwọn èèyàn máa wá nǹkan kékeré láti fi bójú láti máa lọ fi ṣe àìdá wọ́n á lè máa wá padà máa wá sí ibẹ̀ yẹn láti máa sọ pé bóyá wọ́n á fi ṣe lé. ṣùgbọ́n ní báyìí sìn Seriki ò ní kúrò níbẹ̀ yẹn títí ọjọ́ Friday. àwọn oníbi tá a lọ à ń bẹ̀ wọ́n náà ni à ń bẹ̀ wọ́n ni kò síbi táwa ń lọ à ń bẹ̀ wọ́n ni ibi ìdí tí wọ́n fi ń sọ bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ security. bẹ́ẹ̀ni. lágbára Ọlọ́run sì rèé àjọ ti security yẹn káwọn náà empower wa kọ́ńkọ́ń carry wa along. sẹ́rù ẹ̀rù ọ̀dẹ̀ bàyín báyìí mo ní sẹ́rù ọ̀dẹ̀ bàyín báyìí. ẹ̀rù ń bà wá o ta ló máa gbọ́rọ̀ ogun tí ẹ̀rù ò ní bà ẹ̀rù ń bà wá. ẹni dẹ́rù ò ní bá ṣùgbọ́n téèyàn ò bá níbi tí èèyàn ń lọ ẹ mọ̀ pé kò sí téèyàn tí lèèyàn fẹ́ ṣe èèyàn ò lè lọ sọ pé èèyàn fẹ́ lọ kọ́lé síbì kan èèyàn ò lè sọ pé èèyàn fẹ́ lọ gbénú ibi téèyàn ò lọ rí ibi tó irú àwa ibi tá à ń lọ ju ibi tí wọ́n bí wa sí nìyẹn ibi kò síbi kankan tá a mọ̀ ju bẹ̀yẹn náà lọ. ó sì jẹ́ pé àwọn ará ìlú tí ò bá ṣe àbòsí wọ́n lè máa testify sí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí wípé látijọ́ tá a ti wà o àjọ ní misunderstanding pé lórí ọ̀rọ̀ crime ní ọ̀dọ̀ wa yẹn kò sí. àjẹ́ ẹ̀yin sọ pé Fúlàní kan ní gbé àwọn èèyàn àwọn sọ pé Fúlàní ni ta ni ká gbàgbọ́ ń bẹ̀ báyìí. ṣe mọ̀ pé Fúlàní náà yàtọ̀ sí Fúlàní àwọn náà mọ̀ pé Fúlàní yàtọ̀ sí Fúlàní sẹ́ni èèyàn tó gbé bì kan fún 30 years tá a rí problem tó wá jẹ́ pé ìgbà táwọn kan dé bóyá 5 years 3 years 4 years 5 years ago ni wàhálà máa ṣẹlẹ̀ ẹ ò gbérú àwọn yẹn ló yẹ ká fèsì. ṣe fẹ́ fa àwọn yẹn síta. àwa náà ò mọ̀ wọn ṣe wọn bá àwọn ọba àlú náà ni wọ́n fún wọn nílẹ̀ tí wọ́n fi ń dé sí tó bá yẹ pé àwọn ọba àlú ìjọ kan wà tí à ń ṣe méjì ní local government mo dẹ̀ sọ fáwọn lọ́balọ́ba ní ọjọ́ yẹn mo ní ẹ̀yìn lọ́balọ́ba ẹ má bínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí lórí màálù ń jẹko insecurity yìí ó yẹ kó jẹ́ wípé àwa tí wọ́n wá bá tẹ́ bá fẹ́ fi Seriki kan jẹ ló lára àwọn àlejò tó jẹ́ Seriki yìí ó yẹ kí wọ́n máa sọ pé kí wọ́n máa wá gba lẹ́tà lọ́dọ̀ wa gẹ́gẹ́ bí ká máa jẹ́ gẹ́gẹ́ bí guarantor fún wọn. láti máa fún wọn kí wọ́n máa kọ undertaking pé àwọn ò ní ṣe wàhálà ṣùgbọ́n tẹ́ ẹ bá fún wọn ní ilẹ̀ tí wọ́n dé sí ẹ tún wá fún wọn lóyè tó jẹ́ pé directly wọ́n wá sọ́dọ̀ yín àwa gan wọ́n tún máa gbọ́rọ̀ sí wa lẹ́nu ni wọ́n ní respect wa mọ́. ẹ ti fún wọn lẹ̀ lọ́sàlálú. owó yẹn la máa ń fún wọn ní advice àwọn lọ́balọ́ba bọ́ tẹ́mọ̀ gbé tẹ́lómi bá ti rí owó díẹ̀ gbogbo ọ̀rọ̀ téèyàn bá ń sọ ló máa dàbí pé bóyá ọ̀rọ̀ àlùfáàǹsá ni pé bóyá èèyàn ní interest kankan ní síbẹ̀. ó kọ yín lẹ́kùnrẹ́rẹ́ lẹ́ẹ̀kan sí. Sáájú Ibrahim ni oúnjẹ. oyè tẹ́ dì mú. chairman mi ti alákàwọ́tà rẹ̀ Fulani Social Cultural Association. ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni sà. ok ojú òní tì yín o Ọlọ́run á bá wa yanjú ẹ̀ o. àmì ìṣó ẹ dàgbọ́n ẹ bá wa bẹ olóyè Sunday Igboho kí a jọ fọwọ́sowọ́pọ̀ láti fi ọ̀rọ̀ security oṣù tí ká jà ló dà àjà ó dà àánú ò sì fẹ́ jà. ẹ fẹ́ jà. a fẹ́ jà. ọ̀dà mo ti gbọ́. torí pé látijọ́ tí mi ti wà
ní ìbáyàn lé sírí wọn là mí ń jà pẹ̀lú èèyàn rí. ìjà ọ̀dọ́ la orúkọ ní fi sọ ni. bẹ́ẹ̀ ni àwọn ò fẹ́ jà o àlàáfíà làfẹ́ lágbára ọlọ́run àti ìpínlẹ̀ Yorùbá kí àlàáfíà jọba. tó bá di ọjọ́ sátidé ẹ tún wá sí Lágelú kẹ́bọ̀ lẹ́yìn ìgbà gbogbo ẹ̀ bá ti láì dàndọ́jọ́ Friday á sọ̀rọ̀ ńrọ̀lẹ́ Friday ṣẹ́gbọ́. ok sir. ẹ̀yin náà ẹ tún bá wa pè wọ́n kẹ́ ẹ tún bá wa bẹ̀ wọ́n. ẹ má wọrí yọ dọ́dọ̀ wọn mo ti rìkọ́ọ̀dù yín. ẹ dá akọyin lẹ́kùnrẹ́rẹ́ kan lè mọ̀ pé yín ni. mo ní ẹ dá akọyin kan lè mọ̀ pé yín ni. Saliu Ibrahim chairman Miyetti Allah Kautala ọ̀rẹ́ Fulani Social Cultural Association Ọ̀yọ́ State Chapter. ok ẹ ṣé ó dàbọ̀.